Africa Content TV. Àwọn tí kú sí múlẹ̀ kọjá àwọn jìnnà lérí wọn mọ̀ kò yẹ wá bí wọ́n ṣorí ìbò àwọn ọmọ tàbí oríire. Inú ilé tí wọ́n gbé wọn sí ẹni wọ́n bẹ̀ kò tún jáde mọ́. Gbogbo apátálá ò padà lọ bó ṣe yìnyín bí bó ṣọlá ọ̀hún. Gbogbo apátálá ò padà lọ bó ṣe yìnyín tàbí bó ṣọlá. Aláwọ̀ yẹn rí àwọn
Khadija. Tó bá ti ń ṣe kẹ́ òjíṣẹ́ ńlá Muhammad. Tó bá ti ń ṣe kẹ́ òjíṣẹ́ ńlá Muhammad. Ẹ ṣe mo dúpẹ́ àjọṣe màmá Kúbúrà sùn Khadija. Àjọṣe màmá Kúbúrà sùn Khadija. Mo fi sọ pé àtàyíyàtò àtàyíyàtò ìjẹ́ Olúwa ọ̀la Ọlọ́run ìdùnnú Ọlọ́run ọlọ́bàbà tó wọ̀ àjùmọ̀lá ọmọ ìyàwó àlọ́bìnrin àtàyíyàtò 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 ìjẹ́ Olúwa ìdùnnú Ọlọ́run ọlọ́bàbà tó wọ̀ ọlọ́bà ìdè àyìnlé wọn ṣá ọmọ ojú ṣàgbọ́nà ọlọ́bà ìdè ẹtí Olúwa mọ̀ ọlọ́bà tẹ́tọ̀ ọlọ́bà dáríà ọlọ́bà mísírà àṣewàsí ọmọlẹ̀ ẹ̀ṣẹ̀ pọ̀lúwẹ̀ àtàyíyàtò sálàwàtò nílá àtàyíyàtò sálàwàtò nílá àtàyíyàtò sálàwàtò nílá àtàyíyàtò sálàwàtò nílá ọ̀yà àtàyíyàtò àjàṣàlùwà ayéjòwò ọmọlẹ́kàtò àwọn tẹ̀lé alálùbáríkà alájàṣàlù ayéwò ọmọlẹ́kàtò àtàyíyàtò gàdísẹ́kùtù bíbá ìyá ọgbàmà alálùbáríkà alájàtà ìbákàlélúyà kọ̀yọ̀kọ̀yọ̀ tàbí kìlọ̀ ìkẹ́ Ọlọ́run àánú Ọlọ́run ìdùnnú Ọlọ́run ọmọ àbájọpọ̀ àtàyíyàtò sálàwàtò nílá àtàyíyàtò sálàwàtò nílá àtàyíyàtò sálàwàtò nílá àtàyíyàtò sálàwàtò nílá. ọmọ mi ni Ṣètúrà